ṣe rí gbogbo ọjọ́ tá a bá ṣì ń wà nílé ayé tá à ń mí tá à ń jí tá à ń sùn tá à ń mí tẹ́mi ń bẹ lọ́rùn wa tá a bá ti rí táwọn èèyàn ń pọ́n wa lé ẹ jẹ́ ká make sure pa à ń dá àpọ́nlé yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí anybody tó special. Bọ́gà ṣe ní àpọ́nlé lọ́dọ̀ ọmọṣẹ́ lọmọṣẹ́ ní àpọ́nlé tiẹ̀ lọ́dọ̀ ọ̀gá kò jù bẹ́ẹ̀ lọ. Kí n tó play fídíò Alhaji Tope Nautical yìí fún yín ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ sáré bá mi gbọ́ ọ̀rọ̀ yìí. Bàbá dádì wa kan tó kú wọ́n sọ fún wa pé ní ìlú kan nígbà kan pé gbogbo ìlú ní bíi àpèjẹ bíi àjọṣe bíi àjọ̀dún tó máa ń ṣe tó jẹ́ pé it has to do with gathering like all of them will be together including the kábíyèsí ọba ìlú gbogbo wọn jọ máa jẹun kọjọ máa ṣẹ̀fẹ̀ inú wọn máa dùn. Ó wá lẹ́nìkan tó jẹ́ ọlọ́lá tó dẹ̀ jẹ́ alágbára so wọ́n máa ń pọ́nlé gan wọ́n máa ń fún ní ọ̀wọ̀ débi pé ọba ìlú gan máa ń pọ́nlé níbi tí àpọ́nlé yẹn pọ̀ dé wọ́n fi sí ààyè ọ̀wọ̀ wọ́n dẹ̀ fi sáyè ẹ̀. So nǹkan tẹ́ni yìí máa ń ṣe ni pé tán bá ti wá tásìkò bá ti tó wọ́n máa jẹ oúnjẹ yìí ó máa pẹ́ dé ó ti wá sọ the norms almost every year bóyá máa ń ṣe nìyẹn ó fẹ́ kó máa feel importance ẹ̀ nítorí pọ́nlé. So ọdún mi wà tó jẹ́ pé ebi máa ti máa pa wọn ọba ìlú gan wà lórí ìjókòó wọn lè jẹun because wọ́n ń retí kí máa yẹn dé. So ọjọ́ mi wà tó jẹ́ pé oúnjẹ yẹn ti máa ṣe bí wọ́n fẹ́ máa pín yẹn kẹ̀ bọ̀ tó bá ṣáà dé wọ́n máa tún manage máa jẹ́ bẹ́ẹ̀ ó wá ń ṣe ní ọdún gorí ọdún léraléra. So ọkàn decide lọ́dún kan ni wípé ṣé tá bá jẹ oúnjẹ yìí in his absentia ṣé ó máa turn sí poison ni àbí kí ló special nù pé kó wà lórí ìjókòó ká tó jẹ oúnjẹ yìí ẹ jẹ́ ká fún ní time díẹ̀ sí wọ́n kàn ṣe decide lọ́dún kan nìyẹn wọ́n ṣe jẹ oúnjẹ bó ṣe máa ń pẹ́ báyìí bọ́n kàn ṣe jẹ oúnjẹ yẹn nìyẹn wọ́n jẹ tán báyìí they enjoy the meal wọ́n rí i pé àwọn feel alright merriment yẹn ò wà shorting event yẹn wà enlivening you know wọ́n enjoy ara wọn wọ́n ṣe ní so tá a bá jóúnjẹ yìí lẹ́yìn ẹ̀ kò sí nǹkan tó máa ṣe wá kò ń ṣe pé bóyá nǹkan kan wà ń bẹ̀ tó wà attach láti ọdún yẹn wọ́n ṣe dúró de máa yẹn kó dé mọ́ nìyẹn láti ìgbà yẹn lòun náà ti wá adjust ló bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa gbogbo ìgbà tán bá ń pọ́n ilé máa dá pọ́n ilé padà. Ọ̀gá tẹ́mi kàn notice ń bi orin yìí ni pé ọgbọ́n pọ̀ ń bẹ ẹ farabalẹ̀ kẹ ẹ bá mi comment ẹ subscribe sí Àkọ́ TV. Ohun Tope Nautical tó lò yìí ó jó ohun Ṣẹ̀fíù Àlàó tẹ́yìn náà bá observe ẹ̀yin náà ẹ jẹ́ kí n mọ̀ ní comment bọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ jù ó lágbára kí ló fà á kí ló lè fa irú ọ̀rọ̀ yìí kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wò. jáde eléré kan tó bá jó ní fújì tó bá gbé eléré kan jáde tó ń pariwo ẹ̀ gbogbo àgbáyé tó káwọn sọmọ rí tó náwó fún ìyá mẹ́lọ pé ẹ máa náwó fún ọmọ mi ni tí wọ́n sùn tí wọ́n tì tí wọ́n kẹ́ tọ́gbé gẹ́gẹ́ bí ẹ̀yin ẹjọ́ ẹ̀yọ́ ọmọ onílù tọ́jọ́ kí gbogbo ayé rí tó wá lọ́pọ̀túnìtì láti ní gbogbo nǹkan tó wá bẹ̀rẹ̀ sí gá apá wípé lágbájá tó gbé mi jáde ṣólówó tó mi ní kò jẹ́ bákan ẹ jẹ́ n clarify yẹ wàláì súnmọ́ bí láyé Tọ́pẹ́ mi ò sọ̀rọ̀ anybody Tọ́pẹ́ I'm not here to make jest of anybody o ó kàn sọ tèmi ní Babájọlá Adémi òyìnbó tó bá ṣẹlẹ̀ bí mo ṣe láwọn ọmọ tó ń kọrin tó jẹ́ pé tó bá di lọ́la tó ní tèmi báwo tó bá jẹ́ irú èmi ni àṣẹ máa fẹ́ musician ẹni tí n bá mú lásán máa ní kọ́ nà bí ẹni máa kú ní bàbá Tọ́pẹ́ senior. Àwọn ẹ́sítánà náà máa nà torí pé lórí títì yìí mo mọ tí mo ti ṣe sẹ́yìn àti tí mo ń ṣe lọ. Jáde eléré kan tó bá jó ní fújì tó bá gbé eléré kan jáde tó ń pariwo ẹ̀ gbogbo àgbáyé tó káwọn sọmọ rí tó náwó fún ìyá mẹ́lọ pé ẹ máa náwó fún ọmọ mi ni tí wọ́n sùn
tí wọ́n tì tí wọ́n kẹ́ tọ́gbé gẹ́gẹ́ bí ẹ̀yin ẹjọ́ ẹ̀yọ́ ọmọ onílù tọ́jọ́ kí gbogbo ayé rí tó wá lọ́pọ̀túnìtì láti ní gbogbo nǹkan tó wá bẹ̀rẹ̀ sí gá apá wípé lágbájá tó gbé mi jáde ṣólówó tó mi ní kò jẹ́ bákan ẹ jẹ́ n clarify yẹ wàláì súnmọ́ bí yìí láyé Tọ́pẹ́ mi ò sọ̀rọ̀ anybody yìí Tọ́pẹ́ I'm not here to make jest of anybody o mo kàn sọ tèmi ní babajọlá àdèmí òyìnbó tó bá ṣẹlẹ̀ bí mo ṣe láwọn ọmọ tó ń kọrin tó jẹ́ pé tó bá di lọ́la tó ní tèmi báwo tó bá jẹ́ irú èmi ni àṣẹ máa fẹ́ musician ẹni tí n bá mú lásán màá ní kó nà bí ẹni máa kú ní bàbá Tọ́pẹ́ senior àwọn external náà máa nà torí pé lórí títì yìí mo mọ ohun tí mo ti ṣe sẹ́yìn àti tí mo ń ṣe lọ́wọ́